Kù dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run, àṣeyín lọ́ba torí ẹ̀yin ni Ọlọ́run wa o. A dúpẹ́ fún àánú yín bí iyanrìn etí òkun tí àwa ń rí gbà ní ojoojúmọ́. A dúpẹ́ Ọlọ́run aláàánú wa tí kò fi wá sílẹ̀, tí kò jẹ́ kí àánú rẹ̀ kó ká kúrò lórí wa. A dúpẹ́ fún ìyọ́nú sí yín o. A dúpẹ́ fún ojú rere yín láyé wa o. Ẹ gbà ọpẹ́ wa, kẹ́ gba yín wa. Rọ́nà tá gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa o. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ọkàn tó mọ́, ọkàn tó mọ́. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún, Àìsáyà orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún, Olúwa wí pé wá nísinsìnyí ẹ sì jẹ́ kí a sọ àsọyépọ̀. Bí ẹsẹ̀ yín bá rí bí òdòdó, wọn yóò fún bí òjò dídì. Bí wọ́n bá pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n tí ó kà báyìí pé kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ọ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú un wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo, ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ohun tí ó mọ́ túmọ̀ sí ohun tí kò ní àbàwọ́n. Èyí pẹ̀lú wá láti ìtumọ̀ kí nǹkan jẹ́ mímọ́ tí a jíròrò lé lórí lánàá. Nígbà tí nǹkan mìíràn bá wọ inú nǹkan, kì í ṣe mímọ́ mọ́ o. Gbogbo ọmọ Ọlọ́run gbọ́dọ̀ fẹ́ràn pé pẹ̀lú gbogbo ọkàn wọn. Ní kété tí ẹ̀yà kan nínú ọkàn wọn bá ti wà fún nǹkan mìíràn tí ó yàtọ̀ sí Ọlọ́run, nǹkan náà ti di àbàwọ́n nìyẹn o, tí ń ba nǹkan jẹ́, tí a sì gbọ́dọ̀ mú kúrò ní kíákíá. Gbogbo àbàwọ́n kéékèèké ó léwu o. Mo ṣe àkàwé kan ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn nínú ọ̀kan nínú àwọn ìwé mi, bí ìmọ́lẹ̀ tó mọ́, pé bí ike omi ńlá kan bá wà tó kún fún omi tó mọ́ tí àwọn ènìyàn kan fẹ́ mu nínú rẹ̀, tí ìgbẹ́ ọmọ kékeré kan kíún láti ara ohun tí a fi dé orí rẹ̀ bá já sínú rẹ̀, kódà bó tilẹ̀ jẹ́ kínkínní ni, ńṣe ni wọn kì yóò lè mu. Ike omi náà yóò di aláìmọ́ ní kété tí ìgbẹ́ jábọ́ sí inú rẹ̀. Bí ó sì ti wù kí omi náà pọ̀ tó, omi náà kì yóò jẹ́ mímu mọ́ o. Kò sí ẹni tí yóò lè mu irú omi bẹ́ẹ̀ náà mọ́ o. Nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 30, èṣù wá, ó yẹ Jésù Kristi wò láti òkè dé ìsàlẹ̀. Ó rí pé ó mọ́ láì ní àbàwọ́n kankan rárá. Ìyẹn ni ẹ̀rí tí mo fẹ́ ní tí èmi náà fẹ́ pẹ̀lú, pé nígbà tí èṣù bá yẹ̀ mí wò, mo máa lè sọ pé èṣù kò rí àbàwọ́n kankan nínú mi. Ìwọ ńkọ́? Nínú ìwé Tímótì kìíní orí 5 ẹsẹ̀ 22, Paul gba Tímótì ní ìyànjú, má ṣe fi ìkánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni o. Bẹ́ẹ̀ ni kí o má sì ṣe jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn o. Pa ara rẹ mọ́ ní ìwà funfun. Má ṣe di aláìmọ́ nípa ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn. Pa ara rẹ mọ́ ní ìwà funfun. O lè di aláìmọ́ nípasẹ̀ àwọn ẹlòmíràn nígbà tí o bá kópa nínú rẹ̀. Fún àpẹẹrẹ, ẹnikẹ́ni tó bá ń wo àwòrán ìhòòhò tàbí ìbálòpọ̀ ṣe alábàápín nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn. Nígbà tí ìwọ àti ẹnìkan bá ń ṣe ohun tí kò dára, tí ọ̀kan nínú wọn parọ́ láti bò ó mọ́lẹ̀, tí ìwọ sì wí pé kì í kúkú ṣe èmi ni mo parọ́, o ṣe alábàápín nínú ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ o. Ìyẹn sì ti sọ ọ́ di aláìmọ́. Nínú ìwé Òwe orí 1 ẹsẹ̀ 10, a gbà wá ní ìmọ̀ràn, ọmọ mi, bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́, ìwọ má ṣe gbà. Bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́ kí o wá láti jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ wọn, sá lọ kúrò lọ́dọ̀ wọn o. Ìjọ kan wà tí a ń pè ní ìjọ àwọn òkú.
Ìwé òwe orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Bí a bá rí ọ ní àárín wọn, ó dàbí wọn nìyẹn o. Kókó ìṣe jẹ́ mímọ́, takété sí àbàwọ́n. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí, bó bá dénú ẹ̀ á dodidi. Olúwa yóò fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́. Nígbà tí a máa pàdé lọ́la, ó dàbọ̀.